òun tún rédíò owó ti àti pé òun tún ti ẹfẹ̀ lẹ́sà mẹ́mà sùn ẹ̀ka jáde lọ òun tún ẹfẹ̀ lọ́gbọ̀n. lásìkò ìwúlò lómi wà káàkiri àgbáńlá ayé káàbọ̀ sórí ètò yín ètò àṣírí ayé pẹ̀lú èdè òrìǹtì àti bàbá àlùbáríkà Awẹ́bídànù ní ìlú Ìgbòdú. lẹ́nìí kí la gbé wá fún yín, kí la fẹ́ gbéyẹ̀wò yín tí wọ́n wá nǹkan fìdílé ẹ fìdílé nǹkan lórí ètò lẹ́nìí ẹjẹ́ àjọṣe bá ṣe ń ṣe kó ba lè rí bó ti rí. bàbá àlùbáríkà wà ń kalẹ̀ Awẹ́bídànù ní ìlú Ìgbòdú ní Kòròdú ọ̀gá ẹ̀lùkùnmẹ́ni. bàbá wà kí àwọn aráalé. dá mi mọ̀ àlùbáríkà ní Ìgbòdú. Ìgbòdú nọ́mbà 1. Number 1 kò sẹ́lòmí kò sẹ́lẹ̀mí ẹ̀. ẹni bá lówó tẹrù wọn bá jó fi tán náà ló múnu àìsàn pé kọ́mọdé ọmọdé tẹ wọ́n ti lè dágbó gbé. kọ́ wá rọ́ọ̀lù wo ọmọ gbogbo ojú tó wò mí àtẹni tí ń rí mi lórí yèyé oge lórí ojú tó lé lórí àlùbáríkà lórí gbogbo àgbáyé ọlọ́run níjà sún ọtí ọdún ẹkún àmín. àní sọdún bànújẹ́ ìbùkún awọ́nú ilé ayé wa àánú àṣẹlẹ̀ ìyanu àṣẹlẹ̀ aláàánú àdìde wọ́n lọ́hùn gbogbo àwọn èèyàn àánú ọlọ́run dúró de ànábì ní Mọ̀dínà nígbà tó kúrò ní Mákà tó lọ sí Mọ̀dínà ni àánú ọlọ́run máa dúró dé bẹ́ẹ̀ ni ọlọ́run irú àánú bẹ́ẹ̀ ọlọ́run dákun dúró dé wa lẹ́nu iṣẹ́ wa dákun dúró dé wa nú ayé wa wọ́n jà sí jẹ o wọ́n jà sí mú o wọ́n jà rí bínú ọlọ́run wàláhùlà wàláhùwàtá ìlà bìláyà àlè ilẹ̀ ẹ̀sìn. bàbá ẹ ti mọ̀ pé bó bá ṣe ń lọ òun ni a máa ń gbé wá fún yín ní ìtò ń ṣẹlẹ̀ láti bí ìjọ́ mélòó kan ní ìlú Abẹ́òkúta ní àwọn ẹlẹ́sìn méjì ni wọ́n ń jà mùsùlùmí àti oníṣẹ̀ṣe ló di pé olórìṣà preside ló di pé ló di bóòlù yàámi tó ń dọ̀rọ̀ hospital tó ń dọ̀rọ̀ ilé ìwòsàn tó ń dọ̀rọ̀ ọlọ́pàá ní mélòó wọn ní àwọn kan wà lábẹ́òkúta ń sìn wọn náà ní kò sẹ́bọ kò sóògùn òun ni wọ́n ń jẹ́ wọ́n ní tó máa ń rẹ̀ nígbà tó ti pẹ́tipẹ́tipẹ́ táwọn olórìṣà bá ń lọ bó ṣe máa ń ṣọdún wọn tó máa ń lọ yẹn wọ́n tó máa déwájú ṣọ́ọ̀ṣì wọ́n máa pàlù wọ́n á kọjá tó máa déwájú mọ́ṣáláṣí wọ́n máa pàlù wọ́n á tún kọjá sí iwájú pé kíkan má dí ìkọ̀ lọ́wọ́. wọ́n ní bí ẹjọ́ mẹ́ta tó bẹ̀rẹ̀ kò sí ẹbọ kò sóògùn lódì pé tó bá ti ń kéde òrìṣà lọ láwọn kan jáde sí wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní lù wọ́n tó ń fọrin mọ́ra wọn lórí tó di pé orí ń ya wọ́n ní kinní kan tó dẹ̀rọ hospital tó dọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ à ń bá àwọn dá sí ìjẹ̀sìn ló tún ti ń rú wáyé bàbá. ò rí ọ̀rọ̀ yẹn sórí tí ilé kan bá ń tòrò kí ni mo wí. tílé kan bá ń tòrò. ọmọ àlè ibẹ̀ ní ìdàgbà sórí tó ọmọ àlè inú ilé bá ti dàgbà ilé ò ní tòrò mọ́. gbogbo ìran Ibrahima olóòṣà ni gbogbo wọn gbogbo ìran anabi Ibrahima olóòṣà ni gbogbo wọn. anabi Ibrahima ṣe pẹ̀lú ẹni tó ní àwọn mẹ́wàá ni wọ́n wà nù sàbẹ́ anabi Dáúdù àti anabi Ibrahima àwọn méjèèjì ni wọ́n ṣe àṣeyọrí lọ́dọ̀ anabi Muhammad. Ibrahima ló pépè fún gbogbo Kaaba gbogbo ìran Ibrahima olóòṣà ni gbogbo wọn ṣùgbọ́n Ọlọ́run fífi lọ́lọ́run fi yí wọn làwọn tó yí padà àwọn tí ò padà wọn ò padà ṣe rí gbogbo ẹ̀dá tí bá ń jíjà ẹ̀sìn ọpọlọ rẹ̀ ò pé. Ọlọ́run lọ́ba tí ọba gbogbo ẹ̀sìn Ọlọ́run ìsìn ọba téèyàn gbèjà rẹ̀. ntẹ́mi fẹ́ sọ fún kìrìsìtẹ́nì ntẹ́mi fẹ́ sọ fún mùsùlùmí ntẹ́mi fẹ́ sọ fún
ẹlẹ́sìn kan àbáláyé ọmọ ìyá ń gbogbo wa o, ọmọ ìyá ni gbogbo wa pátá, àti mùsùlùmí o àti kìrìsìtẹ́nì o. ẹlẹ́sìn àbáláyé ni bàbá gbogbo wa, tòró ń ló bí gbogbo wa. ẹlẹ́sìn àbáláyé ń ló bí kìrìsìtẹ́nì, ẹlẹ́sìn àbáláyé ń ló bí mùsùlùmí. ọba máa jẹ́ àfáàkọ́ hákùránì sórí, tó ọba jẹ́ Ṣàngóyẹmí nídìílé yín wàá máa jẹ́ Ifáyẹmí, bó ọba jẹ́ Ifáyẹmí ó máa jẹ́ Òṣàgbèmí. gbogbo àwọn pásítọ̀ èyí tó pawó wà nù kọ́ wọn bẹnu wọn, bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́, èyí tí fá wà nù wọn wà nù wọn. kí ni wà ní à ń jà fún? ta ló dá kìrìsìtẹ́nì? Ọlọ́run. ta ló dá mùsùlùmí? Ọlọ́run. ta ló dá ẹni tí ń bọ̀rìṣà? Ọlọ́run. sọ́lọ́run tó dá wọn ó lágbára àti tí ọba fẹ́ kó parẹ́ láàrin ìṣẹ́jú kan. ṣe bó wọ Ọlọ́run máa tó fi ṣe tó fi dá nǹkan ẹ lẹ̀. níbi èyí tí wọ́n bá wà ni wọ́n tẹ̀ pamọ́, níbi èyí tí wọ́n bá wà ni wọ́n tiraka mọ́. ọdún Iléyá ló ń bọ̀ yìí, tí wọ́n bá pẹran ẹ lọ bẹ̀, ẹ̀yin kìrìsìtẹ́nì wọn á gbóúnjẹ fún yín ẹ jẹ, ẹlẹ́sìn kan àbáláyé ẹ jẹ. tó bá dìgbà àti kìrìsìtẹ́nì, ìyá kan bẹ ládùúgbò wa yìí, ẹran àgbo rẹ̀ àti tọ́kì rẹ̀ nínú ọ̀ǹdíwáhùn tèmi ọba tí ì rí èmi jẹun. mọ̀ ní màmá ẹ̀ tí kò ń jẹ dé o, bàbá dẹ̀ ti gbé dé báyìí. ó kú mínírààsì o, màmá tó gbé mínírààsì sí fún mi, Ọlọ́run tó jọ fún mi lọ́dún tó ń bọ̀ o. tó bá dẹ̀ di ìgbà ọdún Iléyá, èmi náà tó bá ti dín ẹran màálù màá ní kó bá ń dín táwọn mọ̀mọ́ o, màá dín síbi kíní bí àjèrè, màá ṣe. tó bá dijọ́ kejì, màmá ẹran ọdún yín rè o, èmi fún wọn lóúnjẹ o, ṣùgbọ́n àwọn aládùúgbò mi àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí àti ẹlẹ́sìn àbáláyé màá sí ilẹ̀, kálukú wọn á jẹun. èmi máa ń ṣí géètì lẹ́jọ́ ọdún ni, màá ní kó ọmọ kẹrin wọlé o, ẹja há gbogbo ẹ̀. tá a bá jẹ́ há gbogbo ẹ̀, kálukú ó ṣe. bí ẹlẹ́sìn kan àbáláyé náà bá ń ṣe tiẹ̀, ká bá a ṣe. owó lọ́dún kan mo wá lọ sí mọ́sálásí Jímọ̀, mo wá rí Ọ̀jẹ́yẹmí eégún Ẹ̀sìké. bàbá o, eégún ọmọ mi ni. mọ́mọ́ eégún kékeré ọmọ mi, àlùbáríkà o. eégún dúró, mo bá yà dúró. èmi máa ṣe ní ẹdúró náà, bóyá táyà ṣe nǹkan kan ṣe táyà lè gún dá wa dúró fún. bá ní ọmọ owó, bá ní èmi gbọ́dọ̀ dúró. eégún rébété, mo ló lọ. mo fẹ́ lẹ́yìn ṣe bísíǹsì ni. irú bísíǹsì wo ló ń ṣe òwò eégún? tí lákòókò kìíní ọmọ mi, mo ní ìmọ̀ o eégún o, àwùjọbìlá mi náà ṣètò onírọ̀ jí mi jẹ́ ńlọ tèmi. ọwọ́ lọ́jọ́ pé èyí ni bàbá mi. eégún, èmi bàbá rẹ̀, ó ní èyí tó sọ mo bá ẹ̀dùn ẹ̀jẹ̀ ń gbọ́ tí ń sọ. bó mo ṣe jẹ́ bàbá rẹ̀, wò mí wò dáadáa. mo ní mo rí ọ, bó ní ṣe wá mi eégún. ẹ bá dákọ̀ mi nísìnyí, ẹ bùn mi lówó, mo fi léyìí ṣe bísíǹsì ni. nígbà ọdún yìí, mo ní kí ni wàá ló kọ rẹ̀, eégún rébété. ṣe ẹ mọ Jọbí? mo ní Jọbí, ó ní ọmọ bàbá Ẹlùkù, ó ní ẹsẹ̀ mímì làgọ́bí rẹ̀. àgọ́bí Jọbí ló ti tó báyìí. èmi nù
bọ́ǹjọ́ bí jẹ́ sí wọn lọ́mọ mi ni ọmọ bàbá sífù ebi tó lé ẹgbẹ́ kábàárì gúnjẹ náà la fi ń pòlì ọ̀dọ̀ yín tá lọ wẹ̀ lódò ṣe kínní mo lè gún mọ́mọ́ tó àṣírí gbogbo nǹkan tá a ti o ṣe o mo bá ní ẹgbẹ́ pure water agbo efeegun abomi agbowó agbo efeegun mo ní gààrí tó wà ní ọkọ̀ mo gbé efeegun ní o ṣe o àlùbáríkà wa lọ́dún tó ń bọ̀ o àtúwálé wa kí yín o mo lè gún mọ́ wálé mi ò ní màá wálé yín ẹ̀yin bàbá mi ọmọ yẹn àbúrò rẹ̀ ti kéwú lọ́dọ̀ wa wọ́n ti papọ̀ ṣe wòlímọ̀ ó mọ oògùn ọmọ gbogbo nǹkan tó bá jẹ́ pé àbá wọn jà sẹ́wọ̀n òkè wú téèyàn bá máa bá wọn ṣàwàdà ṣé yóò dá mi dúró kí n wá ní eégún rèébété lọ́jà náà mọ́kọ́ mi lẹ́nu kí n mọ̀ fún lẹ́gbàá. àwọn tí wọ́n ń bá wọn jà ìran kan náà ni wọ́n ó lè jẹ́ pé nínú ẹbí wọn ni wọ́n ń bá jà mélòó l'Abẹ́òkúta mélòó lè ra wọn tó láràn yọ̀ lẹ́nu èèyàn ò fàjà tọ́lọ́mbá ní kálukú ó ṣe ni ó ṣe tọ́lọ́mbá ẹ̀sìn tọ́lọ́mbá ní kálukú ó ṣe òní ó ṣe ò fàjà rárá kò ẹ̀sìn ń ṣèjà o èèyàn ò dẹ̀ tó jà ọlọ́run gbé o ọlọ́run fúnra ẹ̀ ti tó jà rẹ̀ gbé o kùlùfù Allahu ahadu Allahu sọmọdù ọlọ́run ọba ni ọba Allahu tó jẹ́ pé kò lórogún kò lọ́bàkan kò lẹ́gbọ̀n kò lábúrò kò lẹ́bí sàmọ̀dù ọlọ́run ọba nìkan ṣoṣo ni ó sì ṣe kálukú pẹ̀lú tọ́lọ́mbá ní yọ́mọ̀ sí kálukú ó sì máa ṣẹ̀sìn tọ́lọ́mbá ní yọ́mọ̀ sí tí kan ò dẹ̀ dí kan lọ́wọ́ ẹ̀sìn kan ò dí kan lọ́wọ́ kò fàjà rárá kò sí tó fàjà nínú ẹ̀sìn wọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n má dọ̀tẹ́lẹ̀ o tí wọ́n bá dọ̀tẹ́lẹ̀ wọ́n sọdún ní sísan ọlọ́pàá tí ó lẹ́sìn ní ọmọ gbogbo lọ́wọ́ wọn a máa kó wọn ní ọmọ fi wọ́n ṣe jẹun ọmọ fi wọ́n jẹ jẹun ọlọ́mọdé orí bẹ́ẹ̀ o ọlọ́mọdé orí bẹ́ẹ̀ o wọ́n ṣe o wọ́n ṣọ́ra wọn o ọba àánú lọ́lọ́hun ọba ìgbàlà ńlọ́lọ́hun ọba ńlá ọba nínú ọlá ọba ológo jògo lọ àrínà nínú àrínà alágbára tó ju alágbára lọ ọba àárọ̀ ọba ọ̀sán ọba gbangba ọba eléégún ọba kìrìsìtẹ́nì ọba mùsùlùmí ọba ẹ̀yìn ọba àgbàlà ọba tí múni ṣe ń tọ́ bá wù àníkélégún máa ṣe é gún kọ́ máa da aṣọ tiẹ̀ borí nínú oòrùn kọ́ máa káàkiri kó tó rí wá náírà gbà oníkọ́ ẹlòmíì kọ́ máa wọṣọ funfun láì gbọ́ ọmọ sọ́wọ́ àdìgbànú adé àfúnjà láì wọ bàtà àmọ́ káàkiri tiẹ̀ ọlọ́run ní bí ó ṣe ṣe é nù ọlọ́run dá mùsùlùmí tiẹ̀ bẹ́ẹ̀ awéláwàní ní ńláńlá nínú ooru anikọ́mọ́mù lórí ta ló ní ó ṣe é bẹ́ẹ̀ ọba Allah ọ̀kan òdì kan lọ́wọ́ ẹ má wájà ẹ má tanná wá wàhálà ẹni bá wá wàhálà yóò rí wàhálà ẹ lè gbèjà ọlọ́run tó jà rẹ̀ gbé ọlọ́run ti tó ìjà rẹ̀ gbé ìwọ tó ń ṣe mùsùlùmí ntọ́lọ́run ló ṣe ló ń ṣe ìwọ tó ń ṣe kìrìsìtẹ́nì ntọ́lọ́run ló ṣe ló ń ṣe ìwọ tó ń ṣe babaláwo ntọ́lọ́run ló ṣe ló ń ṣe ẹnì kankan kò sí ìjà kankan bẹ́ẹ̀ ọmọ ìyá ni wá ádámà àti àwáwò olóbi gbogbo wa gbogbo èdè arábíkì tẹ́wò yẹn pátápátá èdè yorùbá ló pọ̀ ń bẹ yorùbá gangan lẹ́ẹ̀lérú ni wọ́n fi ṣe bọ́lọ̀ sì ṣe ṣẹ̀dá ẹnu bàbá sọ pé bismillahir rahmanir rahim ọlọ́run abẹ̀rẹ̀ kínní pẹ̀lú ọlọ́ni bàbá sọ pé a'udhu billahi minash shaitonir rajim àwa náà ti ń pọ̀ ṣaitọ́ni bẹ́ẹ̀ ni èṣù ni
ọlọ́run yà wá yá èṣù gbogbo nǹkan arábìkì kan Yorùbá ní àwa Yorùbá àwọn ọlọ́run pọ́n wa lé ọlọ́run fún wa lágbára ẹ má jà ajá o ẹ má jà ajá o èyí ò gbódì gbọ́dọ̀. ọ̀rọ̀ ńlá nìyẹn jẹ́ kí ìfẹ́ ibi tí ìfẹ́ bá wà òun ni Ọlọ́run òun ló ń gbé èyí náà ni ohun tí bàbá àlùbáríkà ti bá gbogbo wa sọ ẹ jẹ́ àfìfẹ́ ká fi mọ̀ ká fi ṣọ̀kan ṣókí báyìí náà lọ bí òkè ṣùgbọ́n kí a tó lọ láti ibi ijọ́ mẹ́ta náà láti ń sọ wípé ní ìlú Ìgbòdùn bí níbi tí bàbá àlùbáríkà kalẹ̀ sí wọn ní ibi tí wọ́n ti lè kí ìdì wọn dẹ̀ ní Central Mosque wọ́n ti lè kí Jímọ̀ bí iléyá ṣe ń bọ̀ ń sìn ọlọ́run mọ̀ tó ti máa lọ kí ìdì torí pé wọ́n ti ṣe express títì òun ni wọ́n ti ń kí ìdì tẹ́lẹ̀ but ìjọba dẹ̀ ti ṣe express ti di express tó tó wá lọ kírun ní títì so òun la fi hàn bàbá àlùbáríkà dẹ̀ ti ra ilẹ̀ ṣùgbọ́n ilẹ̀ yẹn ó ti wó bọ́ síbi rà wọ́n dẹ̀ ti fìlì ẹ̀ dé ibì kan ìwọ tí ọlọ́run bá ràn lọ́wọ́ o lè ran iṣẹ́ yìí lọ́wọ́ blọ́ọ̀kì ni o iyẹ̀pẹ̀ ni o fílì ni o kò sí nǹkan tí a ṣe fọ́lọ́run tó lúwẹ̀ ń short ẹ̀ràn iṣẹ́ yẹn lọ́wọ́ a fi account number léde nǹkan tó ní kálukú bá ní lágbára kó jù síbẹ̀ ìyẹn náà nìyẹn ṣùgbọ́n ṣókí náà tún ní ọbẹ̀ oge náà ló tọkọ tó bá lè báyìí káwé bí dànù ní ìlú Ìgbòdùn fún oríṣiríṣi nǹkan tó bá ṣe àrùn ní àìsàn oníṣẹ́ ò lọ déédéé ni torí wọ́n ní àbèrè ọ̀nà wọ́n ní kò kí ń ṣìnà ẹ̀jẹ̀ àbèrè ọ̀nà kọ́nà wà lè ṣe kí ni ó lè lọ ní smoothly torí pé tá a bá ti mọ ibi tá à ń lọ a mọ̀ pé bí báyìí là ń lọ àní máa ṣe kí ni àní máa yà kiri kọ́sọ́bà lè báyìí ká nínú Ìgbòdùn tó bá ti mọ̀ dé kò dé gàyà tó lọ sí Ìjẹ̀dẹ̀ bọ́lẹ̀ ní Ìgbòdùn junction kó o pèrè bàbá àlùbáríkà sábà kó o pè 08023829492 08023829492 ire. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.